Africa Content TV. On the 21st of August 2024, August 31st, 2024, last Saturday, last day of the month of August 2024, látọwọ́ Kemlat Logistics, tó ṣe kágò lálé lọ Nàìjíríà, ẹ̀fírí àwọn alùpàdéwà. Bàbá náà tó jẹ́ ti bá lọ́jọ́, ó sì àkọlù. Lẹ́sẹ̀, ó lọ bẹ́ẹ̀. Ó wọ ní Alábí ọmọ. Alábí ọmọ. Alábí ọmọ. Ó jọ lọ́bẹ̀ Alábí ọmọ. Ó lọ bẹ́ẹ̀ Alábí ọmọ. Àrídùn mi náà mọ̀ ṣòwò. Ó lọ bẹ́ẹ̀. Alabi wọn